Yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnnà ní àárí àbùké ọ̀kẹ́rẹ́ àfọ́jú ẹyẹ ń bẹ lóko kọrin kése. Ẹ káàbọ̀ sí ìtàn àti àlọ́ tí Motherland Reality TV gbé wá fún yín. Èmi ni Bọ́láńlé onísítórì asọ̀tàn yín àtàtà ní gbogbo ọjọ́ Monday ní aago 7 alẹ́. Ẹ máa pa mi pàdé lórí Motherland Reality TV ibi tí ẹ ti máa gbọ́ ìtàn aládùn, èyí tó ń pani lẹ́rìn àti èyí tí ó ń kọ́ni lọ́gbọ́n. Tí a bá wo ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ilẹ̀ kóòtù òjíire, a máa rí pé gbogbo ìlú ni wọ́n ní ayẹyẹ tàbí ọdún tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. Bí sì tí a bá wo ìlú Ifẹ̀, a máa rí wípé ó pọn dandan lọ́dọọdún kí wọ́n máa ṣe ọdún ọlọ́jọ́. Bẹ́ẹ̀ ni tí a bá wo ìlú Òṣogbo, ó pọn dandan kí wọ́n ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Bàbá wo ìlú Èkó, wọ́n máa ń ṣe ọdún Ẹ̀yọ̀. Bẹ́ẹ̀ ni tí a bá wo ìlú Ẹ̀gbá, ó pọn dandan kí wọ́n ṣe ọdún Lísàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lálẹ́ yìí, a ó sọ̀rọ̀ nípa ìtàn tó rọ̀ mọ́ ọdún kan tí wọ́n máa ń ṣe ní Ọ̀yọ́lé, èyí tí wọ́n ń pè ní ọdún Òrùn, ibi tí orúkọ àti ìtumọ̀ Baṣọ̀run ti yọ jáde. Fún ẹ̀yin tí ẹ mọ̀, Baṣọ̀run jẹ́ ọ̀kan lára àwọn Ọ̀yọ́mèsì ní ilẹ̀ Ọ̀yọ́. Tí a bá dárúkọ Ọ̀yọ́mèsì 7 la ní ilẹ̀ Ọ̀yọ́. Aṣíwájú wọn sì ni Baṣọ̀run. Báwo ni orúkọ Baṣọ̀run gan ṣe yọ jáde? Ẹ bá mi wá nǹkan fìdílé kí ẹ máa bá mi kálọ. Ní ìlú Ọ̀yọ́, ìyẹn Ọ̀yọ́lé, èyí tí olóyìnbó á pè ní Old Ọ̀yọ́ Empire ní ìgbà wáṣẹ̀. Ó ní aláàfin kan tí wọ́n wà ní orí ìtẹ́. Mo ṣe kábíyèsí fún aláàfin. Ẹ̀yin aráalé, ẹ bá wa ṣe kábíyèsí fún aláàfin. Ní ìgbà náà ní Ọ̀yọ́lé, ààfin aláàfin kò jìnnà sí orí òkè kan. Tí aláàfin bá ti wá jí láàárọ̀, wọ́n máa ń rí wípé eruku máa ń yọ jáde láti orí òkè yìí. Èyí ṣe wọ́n ní kàyéfì, kódà wọ́n dífá, ṣùgbọ́n wọn ò tètè rí ọ̀nà àbáyọ. Ìjọ́ kan wọ́n wá pinnu wípé àwọn máa rán èèyàn kan kí wọ́n lọ sí ibi ìwòyẹ kó tiẹ̀ lọ wo nǹkan tí ó ń yọ eruku, àbí àwọn èèyàn kan wà níbẹ̀ tí wọ́n ń dáná ní abẹ́ àpáta náà ni. Wọ́n wá rán Baṣọ̀run, olórí àwọn Ọ̀yọ́mèsì, pé Ìbà, bá mi lọ sí orí òkè yìí, ó bá mi wádìí nǹkan tí ó ṣẹlẹ̀. Ìbà sì bẹ̀rẹ̀ ìrìn àjò. Ìgbà tí wọ́n dé orí òkè yẹn, wọ́n rí wípé orí òkè yìí ní ìwò kékeré ni wọ́n bá tọ ìwò yìí lọ. Ẹ mọ̀ bí èèyàn ṣe ń wọ igbó irúmọlẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ ìwò yìí lọ. Bí wọ́n ṣe ń lọ, wọ́n rí wípé ó dàbí apá ẹsẹ̀ àwọn èèyàn ó wà nílẹ̀, ó dàbí pé àwọn èèyàn ń gbé inú ìlú yìí. Ìgbà tí wọ́n máa débì kan, bó ṣe bẹ̀rẹ̀ sí máa rí àwọn èèyàn nìyẹn. Èyí ni àwọn Yorùbá máa ń pè ní àwọn èèyàn tí ó jọ èèyàn. Ẹ mọ̀, tí wọ́n yàtọ̀ sí irú ẹ̀dá wa. Àwọn Yorùbá máa tiẹ̀ ń pè wọ́n ní alágbára èèyàn. Ibẹ̀ ni àwọn èèyàn ti rí wọn lọ bá pariwo pé kí ló wá ní ọ̀dọ̀ àwọn. Wọ́n ṣe pariwo títí ìkọ́nú wọn wá mú wọn lọ bá àwọn olórí wọn. Gbà tó máa dọ́dọ̀ àwọn olórí wọn, Ìbà bá ṣàlàyé pé Aláàfin ló rán wọn wá sí ibi báyìí àtọ̀dọ̀ táwọn tí ń bọ̀ lọ́yọ̀ọ́lé, pé wọ́n rí i pé iná máa ń jáde ní orí òkè náà. Wọ́n wá ní tòótọ́ ní pé àwọn làwọn èèyàn, àwọn wà ní abẹ́ orí òkè yìí. Èyí sì ń fàfihàn wípé àwọn èèyàn wà lábẹ́ orí òkè, nǹkan tí ó fi jẹ́ kí eruku máa yọ ní orí òkè nìyẹn. Ó ṣe Ìbà lálejò, wọ́n fún wọn lóúnjẹ, wọ́n fún wọn lómi, wọ́n yẹ wọn sí. Ṣùgbọ́n Ìbà bẹ̀ wọ́n wípé kó fún àwọn ní nǹkan àmì, èyí tó máa ṣe bí ẹlẹ́rìí láàrin àwọn àti Aláàfin wípé àwọn wá sí inú ìwò yìí. Ló bá gbé igbá kan jáde fún wọn. Wọ́n pe igbá yìí ní igbá Òrùn. Wọ́n ní kí ìyá arúgbó kan kí wọ́n gbẹ̀tẹ̀lé Ìbà. Ìbà dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n gba igbá yìí, ṣùgbọ́n wọ́n ní wọn ò gbọdọ̀ fọwọ́ kàn pé ìyá arúgbó yìí ló bá wọn gbọdọ̀ gbé. Nígbà tí wọ́n máa bọ́ta kúrò ní kòtò náà tí wọ́n ti fẹ́ dé ààfin, ìyá arúgbó yìí gbé igbá yìí sílẹ̀. Ó wá sọ fún Ìbà wípé kí wọ́n béèrè ohun tí wọ́n bá fẹ́. Ìbà sì béèrè ohunkóhun tí wọ́n fẹ́, wọ́n sì ṣe àṣẹ sí. Lẹ́yìn tí wọ́n ṣe àṣẹ sí, Ìbà bá sáré lọ sí ààfin. Ló bá sọ fún wọn, ṣàjúwe gbogbo ohun tí àwọn rí, ṣùgbọ́n wọ́n ní àwọn ò gbọdọ̀ fọwọ́ kọ igbá yìí, pé arúgbó ló gbọdọ̀ fọwọ́ kọ igbá yìí. Wọ́n wá arúgbó tí wọ́n fọwọ́ kan igbá yìí tí ó gbé wá sí ààfin. Ó sì ṣàlàyé fún wọn wípé ọdọọdún náà ní àwọn gbọdọ̀ máa ṣe ọdún Òrùn ní Ọ̀yọ́lé. Lẹ́yìn tí wọ́n wá ṣe ọdún Òrùn tán, tí Aláàfin bá ti wá ní kí wọ́n lọ pe Ìbà wá fọ̀hún, wá ní ẹ bá mi lọ pe Ìbà tí ó ń ṣe Òrùn wá. Díẹ̀díẹ̀ lórúkọ yẹn di Ìbà Ṣòrùn.
díẹ̀díẹ̀ ló wá di Báṣọ̀run. Ibi tí orúkọ Báṣọ̀run ti yọ jáde lélẹ̀. Tó ẹ̀yin ará ilé, ẹ bá wa dárúkọ àwọn orúkọ tẹ́ mọ̀ tí wọ́n rọ̀ mọ́ ìtàn ní ilẹ̀ Yorùbá sí comment section. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín Bọ́láńlé Onísítórì, fine girl tí ò kọ́ mọ̀, ọmọ pupa bí ọ̀lẹ̀lẹ̀ awẹ́. Mo wá ń fi àsìkò yìí dágbére fún gbogbo yín pé ó dàbọ̀.